kí ló ń bá kiri lónìí lọ́la yé mà ọ̀rọ̀ ilé ẹni bá wà ní àkàndí onídàájọ́ irú wa rẹ̀ fi kú yàmùyàmù. Àkàndí oyè Àkàndí. ilẹ̀. ké. ẹ torí ibú kápájà ilẹ̀ ẹnì kẹ́ torí pé bàtà wà kù. wà ní burúburú ká torí wẹ́rẹ́wẹ́rẹ́ kápò. bí sẹ́kù bá wá ń paraba tó ń fàrókò ya bí kíkí náà tèmi kọ́. bẹ́wẹ́ bá ń jẹ́ ó dọ̀wọ́ Sànyìn Bíkín bẹ́wẹ́ bá ń jẹ́ ó dọ̀wọ́ àwọn ìyá mi Àbẹ̀ní ajímájẹran tó léegun. àwòrò ọkùnrin ló ké sí. àwòrò mi ọ̀wọ́. èmi àwòrò kú alẹ́ sí wọ́dọ̀ ikọ̀ láàfin Olúmọkin òjíṣẹ́ Ọ̀rúnmìlà ẹ̀fà pèrè tẹ́. ṣé dáadáa mo bá yín. lákọ̀ mo wà bí ìbọn òjòjò ní ṣòwò kówó má lè nájà kókó lára ọ̀tá mi le nǹkan ò ṣe mí ẹ̀lẹ́ ẹkún rìn ẹkún ìtọ̀nà. bàbá nípa ọ̀rọ̀ ọjọ́ ni mo tún bá wà o nípa ọ̀rọ̀ ògo ìdílé wa. n ò gbàgbé ọjà ògo kí mẹ́ ṣe ọ̀rọ̀ kékeré ọjà ògo ìdílé yín nígbà mo yẹ̀ wò lóru tí àwọn alálẹ̀ fi hàn mí ògo tó ṣáná ni ògo tó tan náà yanranyan ògo tó jẹ́ pé ẹni tó bá rí ògo ọ̀hún lò yóò ní kinní kan owó ní jẹ́ bẹ́ẹ̀ kódà káàkiri àgbálá ayé ni wọ́n ti mọ pókìkì rẹ̀ yóò gbajúmọ̀ mo ti ṣiṣẹ́ lórí rẹ̀ láàjìn àwọn tó láyé sì ti ní yóò ṣeé ṣe wọ́n ní gbogbo tá a fẹ́ dáwọ́lé yóò ṣeé ṣe o ṣùgbọ́n ògo ẹyọ kan ṣoṣo péré ló wá wà èèyàn mẹ́ta lẹ́sìn ló wà ní ọ̀rọ̀ yìí bó o la ṣe fẹ́ wá ṣe o. mo ti rò kọjá ìlú bàbá. táwa lẹ fẹ́ lò nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. bàbá ṣe rí ọmọ tèmi o ṣe mọ̀ pé ọmọ mẹ́ta ni ọmọ tèmi àtàwọn àbúrò mi méjì tó kù ìkan ti kú ó wá ka àwọn méjì bọ̀tọ̀ ọmọ mẹ́ta ló wà lẹ́bàá ọmọ tèmi o ògo yẹn ò yẹ rárá torí onípàǹlẹ̀ ni. bá a bá fún ọmọ onípàǹlẹ̀ lógo yóò ṣí ògolo yóò bá yín jẹ́ yóò sì bọ̀ ọ̀sẹ̀ jẹ́. ìyà jẹ wá èmi ò fẹ́ yun ṣe rí kejì ìyẹn náà irúkirú náà ní èkejì wọn ìyẹn gan ó tún fẹ́ burú ju tọmọ tèmi ìyẹn náà rádaràda náà ni màá máa ń ṣe káàkiri bí ọbẹ̀ ọlọ́kà tí ọwọ́ bá ba ògo pẹ̀lú ìyẹn yóò báyé jẹ́ o ṣùgbọ́n aṣọ ẹ wá rí ìkẹta èyí tó tí bàbá rẹ̀ kú ọmọ yìí máa ṣọmọlúwàbí pọ̀ o ìyẹn gangan mo ní fẹ́ ká gbé ògo yẹn lé lọ́wọ́ oníwà tútù bí àdàbà. bàbá mo fọkàn tán yóò ṣọmọlúwàbí tó bá wá rí bẹ́ẹ̀. ìyẹn la máa yọ̀ǹda rẹ̀ fún bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe. èmi ló kọ rẹ̀. Adékúnlé ni bàbá. Adékúnlé orúkọ ọmọ máa rọ ọmọ adé rẹ̀ ti kúnlé ó ti kún kẹ́kẹ́kẹ́kẹ́ yóò sì lo ògo ọ̀pẹ. ẹni tó láyé o ẹni tó láyé ìbà o àdáṣe ní mímọ́ ìbà kì í wọ́n ọmọ ènìyàn ewúrẹ́ tó wọlé tí òjúbà ó dẹran àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí òjúbà ó dẹran àmúso mọ́lẹ̀ o mo ti wárí fáyé. ọmọ ológo ọmọ ológo ọmọ ológo ògo ọjà ògo yìí Adékúnlé la fẹ́ gbé fún ẹjọ́ lò pẹ́pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n yóò bá ní awúfúnni kó tó dání àgbàjàkadì ni bá ti lè gbé ògo ilé Adékúnlé lọ́wọ́ àbákúra ṣe ewúrẹ́ o àtúngbà ògo ìpadà mọ́ náà. àti àbábá bá sọ̀rọ̀ lọ́dún àgbà lọ́wọ́ rẹ ọmọlúwàbí ni. a kì í bá yínmíyínmí dùn mí ṣé ẹ ti rò ó rẹ o. mo ti rò ó kódà mo rò ó mọ́jú èní ni. ẹ ti rò dáadáa bẹ́ẹ̀ ni. òrò àtọ́ bá wá rí bẹ́ẹ̀ bólógì ní bá gàjà ojú rẹ̀ àtólé ojú rẹ̀ àtóko ẹni tó láyé ẹ bá fọwọ́ sí o ẹ bá fọwọ́ sí o ẹ jẹ́ orí bẹ́ẹ̀ ẹ jẹ́ ó ṣe bẹ́ẹ̀ kó ṣe tìlákọ̀ṣẹ́ o ẹ̀yin o èyí mo ti wí lónìí arọ̀ kó rọ̀ mọ́ o bọ́rọ̀ gidigba ṣe ń rọ̀ má jẹ lẹ́lẹ̀ odò ẹ jẹ́ kó rọ̀ mọ́. ògo lọ́ọ̀rẹ́ bá Adékúnlé ibi tó bá wà kó lóògùn rẹ̀ kó lò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kó fi kọ́lé kó fi ra mọ́tò kó fi jẹ́ èèyàn tó bá dùn ọmọ ológun tán kó má ṣe gbàgbé yín o. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ayé kan ò ní yí padà bó bá ṣe wá jẹ́ ẹ tún fún mi lábọ̀
a máa ríra ìkankan ò ní ṣe yín ẹ bá kí gbogbo lé o. Awòròwòrò bẹ́ẹ̀ ti ẹ rí ẹ̀yin tó láyé ìbá mo fi rùyọ̀ yín o ìrùn ẹja fi ń yọ olówó ẹ̀ mo fi rùyọ̀ yín o ẹ mọ̀ jẹ́ ohun mi o àdáṣe mi ń mọ bàkí ń wọ́n mọ ènìyàn ẹ jẹ́ ṣe pẹ́pẹ́pẹ́ bàbá. mo mọ̀ dídí mẹkáníìkì mo máa ń ṣe bẹ́ẹ̀. ṣé bó mọ̀ gbà tí mo gbé mọ́tò ìwá náà ó ti tó 4 days kò dẹ̀ tí ì ṣe báyìí mi láì bọ́ yẹn ṣe o. olóòwò ò tí ì ṣe. ẹ pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́ mọ̀. ọ̀gá ń kọ́ o. wọ́n sáré jáde. báwo lọ̀gá ṣe jáde báwo ló ṣe máa ń ṣe báyìí báwo ló ṣe máa ń yàdé ò báyìí. wọ́n sáré níbi kankan sáré lọ. ibo ló yẹ kó ń lọ ṣebí mo sọ fún ọ pé mọ́tò ìlà fẹ́ lò fún wedding mi náà ní 2 days ọjọ́ 2 péré ló kù. ẹ má bínú. ẹ jọ fún mi fóònù. Let me call him. I joined them here. In fact, ṣe bẹ́ẹ̀ níbi tó ń lọ òjìnà. Mo máa dúró kó dé. No, madam, ẹ mọ̀ pé a ṣì ń lọ sí ibì kan, a lè lọ ká padà. Ebo, máàmì tó ń ṣe kinní ìbá yẹn, ṣé ó dẹ̀ ṣó pé tí ìbá kí fún bí ṣé ó máa ṣe mọ́tò yìí? Ìyẹn náà dẹ̀ wà important mọ́. Bisola. Di méjì. How far? Bí a fi. Báwo lẹ̀ kí ni? Wá ló fi ń ṣe tèmi ni. Bisola, tó yẹ kí n kà fún ọ. Ìbá ní ìfẹ́ yóò máa di sọ́ọ̀tù. Mo di ilé ìfẹ́ mi gan-an. Ìbí lórí pé kí n fi ọmọ fẹ́ yẹn. Ẹ ló ti Bisola lọ. Di méjì. You know what? Ṣorí ọ̀rọ̀ ìfẹ́, má ṣe fẹ́ yẹn. Kọ́kọ́ gbèsè gbèsè. Just forget about it. Forget about it. Mi ti ń sọ fún ẹ. Mo ò ní interest nínú ẹ. Please, there are many ladies out there. Ṣùgbọ́n bẹ́ẹ̀ obìnrin pọ̀ ń ta. Wàá rí kan mú egun bí egun ẹ. Please, just leave me alone. In fact, my wedding is in 2 days. Please, yes, my wedding is in 2 days and I can even invite you. Ọ̀gbẹ́ni má sọ yẹn fún mi jù, wedding wo ni? Kí má ṣe wedding mọ́. Mo ní mo ò ní interest nínú ẹ. So, Bisola o rasadi kini na. Di méjì. Obìnrin pọ̀ ń ta. In fact, security tó fẹ́ǹsì ni láti iléeṣẹ́ ọkọ̀ mi lélẹ̀. Tó o mọ̀ ọ̀kan tó máa sọ. Tó bá ṣàkóbá fún ẹ. Gbàgbé nípa ọ̀rọ̀ ìfẹ́. My wedding is in 2 days. Please die. Wo ẹ̀sà rẹ̀ kàn tẹ̀lé ẹni o. Ṣùgbọ́n ìdí mi tó tẹnu mọ́ gidi ó sì máa mú gùn. Mo fúrọ̀ ṣe lẹ́rìí. Ìwọ ń sọ fẹ́mi pé wọ́n fẹ́ ṣe wedding. Sórí tí Yorùbá fẹ́ ẹ, mo fi Ọlọ́run ṣe lẹ́rìí pé tó máa fẹ́ ẹ. Èyí mo sọ fún ẹ. Ẹ jẹ́ ká o. Yes, sir. All right. Security. Ibo ni driver tún lọ. Ó sáré lọ tán ní sà. Ó dẹ̀ mọ̀ pé ibi tí mo fẹ́ lọ lé ní pọ̀ o, mi ò ní time now. Wákàtí mélòó ló wẹ́ fi tán? Ẹ wo ẹ̀sà ló lè fẹ́ rí fún You mention something like that, fẹ́ rí mi. All right. Kò kì í ṣe nǹkan tó le mọ́ kì í ṣe nǹkan tó le but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé all the time lè máa wá bá mi rajà ń bíbà yìí mo dẹ̀ láì bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń behave bẹ́ẹ̀ ṣe ń ṣe everything I love it mo like ẹ̀ gan tó gbọdọ̀ mi rẹ̀ lè hide feelings mi fún yín pé as in mo fẹ́ tèmi àti yín jọ wà ẹ jáde orí mi wọ́n mọ̀ kì í ṣe mi ló yẹ kí n sọ̀rọ̀ náà ṣe get kì í ṣe mi ló yẹ kí n sọ̀rọ̀ but tọkùnrin bá rí nǹkan tó fà lára obìnrin á sọ̀rọ̀ tóbìnrin náà bá dẹ̀ ní nǹkan tó fà lára ọkùnrin kò sẹ́sẹ̀ ńlẹ̀ tó bá sọ fún lè tẹ̀ síta. Well, you have spoken well. Ẹ ṣé fún àpọ́nlé tẹ́ fún mi. But I'm not I don't have interest in all such things. I don't have interest. Mi ò ní interest lórí pálapàla ìlú àpàlà tẹ́ ẹ̀kan sọ́kalẹ̀. Mi ò ní interest lórí ẹ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ kan kì í ṣe pé bóyá mo àti kì í ṣe bóyá gbogbo ọkùnrin lèèyàn máa ń sọ owó ẹ̀ sí ẹ mọ̀ pé mo kà like behaviour sí yín ni just like ẹ ṣé thanks I know kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ but mi ò ní interest I don't have time for that ṣó yẹ yín bẹ́ẹ̀ mi ò ní interest ṣé ẹni bó yẹ ń ṣe yín yẹn kò ṣe mí bẹ́ẹ̀ rárá àtọ̀ please let's forget about all ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí dẹ́wà yẹn bá ti dé kó wá kó àwọn ẹ̀wà kó sọ. security ẹ mọ̀ gbàgbé àwọn kátó yìí o. Aworo
ọmọ rádaràda àjọlógún kú ọmọ yìí èyàn máa ṣòro gbọ́kẹ̀lé o. àwòrán tani gbọ́dọ̀ ẹ gbọ́kọ ẹ gbọ́ àwòrán ni. lákọ̀ mo wà bí ìbọn. bàbá n ò túra lẹ́ bàbá mo wá rí yín nípa ọmọ ọjọ́ òní nípa ọmọ ọjọ́ òní ọgbà ọmọ ọjọ́ òní ẹ bá mi gba ògo yẹn padà kíákíákíá ẹ má jẹ́ pé rárá mi ò gbógo fún mọ́. kí n gba ògo padà. ẹ mú ní ká gba ògo yẹn padà lọ́wọ́ ẹ̀ ọmọ rádaràda ni àjọ ló kú ọmọ gbáà ni wọ́n ń dèèyàn bá tí lówó ìwà oníwà ni ó máa hù ó ti gbé wà níwà wọ̀. kò lè kò mọ èyí tẹ́ wí ò mọ̀ ní ṣe. ìgbéraga kò ní ṣe é ṣe ìgbéraga tí wọ́n wọ ayé rẹ̀ bó o délé rẹ̀ ò lè wọlé kó a fún ẹ lówó yóò máa pa ìtàn oríṣiríṣi kókó dẹ̀ wá wo kò sí ní tí ò ní tán o ti kọ́lé o ti ra. ẹyìn mú kórókóró rà ló fà dìtì ṣé mo fún ọjọ́ kìíní àná pé àwọn ìfúnni kó tó dání àgbàjàkadì mo ní ṣòro dáadáa ẹ̀mẹ́ta mo bá ọ sọ̀rọ̀ pé àpákùlàṣọ ewúrẹ́ pé tá a bá ti fún Adékúnlé ó di gbére ó di gbèrè kọ̀tún padà sí ẹlòmíì ò lè rí ògo ìlò. bá mi ba ayé rẹ̀ jẹ́ bàbá ẹ gbá ògo yìí padà. ògo yìí kò ṣe é gbé fẹ́ lòmíì mo ti wí fún ọjọ́ kìíní àná. mo ní ká gbá ògo ká gbé fún ọmọ tèmi ọmọ ẹni ò lè burú ká fi fẹ́ kù bàjẹ́. kò lè rí lò. kò lè rí lò. ẹ sọnù. kátó ògo yìí. kàkà kéku má jẹ sèse. ká fi sábà dànù. iyún rọrùn kò fi bẹ́ẹ̀ ká dànù. tí o bá ṣe é ṣe ẹ gbà kẹ jù sínú gbó. ọ̀tẹ́ni tí ò rí ògo ìlò mọ́ lágbolé yín o. bàbá ẹ gbà dànù. ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀. ẹ dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀. èmi ni kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn èmi ni kọ́kọ́rọ́ tó tì í mo lè tì í mo sì lè ṣí ẹ̀yin tó láyé o ọgbàgbà tí gbàrà yé o bákòókò bá kọ láyé ẹgbẹ́ rẹ̀ á sì gbá lọ́rùn ẹ bá ń gbà padà ògo tí ń bẹ lára rẹ̀ ẹ bá ń gbà padà afẹ́fẹ́ burúkú ìjì burúkú kó bẹ̀ sí fẹ́lu ògo yìí kó jáde kúrò lára rẹ̀. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ wo àgbélégbọ́ gbogbo ògo yìí ó ti kúrò lára rẹ̀ yóò mọ̀ ṣe dáadáa. ó ṣe bàbá n tí mò ń fẹ́ nu. gbogbo tó ti fògo iṣẹ́ ọkọ̀ ló fi rà ní kó máa jóná mọ́tò ló fi rà ní kó máa jóná ilé ló kọ́ ni kó máa jóná gbogbo nǹkan ẹ̀kọ́ ti rádà ẹ̀yin tó láyé o ìbá yín o ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. all right customer ẹ ṣé gan all right let's go. ẹ ṣé o. all right. Mr. ẹjọ ẹyọ. ṣé kò sí ẹ. kò sí kankan. lẹ́nu ọjọ́ mẹ́ta mo ń gbọ́ pé bóyá ẹ fẹ́ ṣe wedding àbí something like that. mo wá dé wá ń wò pé ṣé ẹ wá fẹ́ fi mí lẹ̀ bẹ́ẹ̀ yẹn ni ẹ fẹ́ at least gbogbo bí mo ṣe bá yín sọ̀rọ̀ tí mo fojú sọ tí mo fara sọ tí mo fi gbogbo ẹ̀ sọ so ẹ ti ẹ̀ rí rò rárá tọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ but èmi ò tí believe bóyá lóòótọ́ mo wá ní tẹ́ bá wá síbí màá béèrè lọ́wọ́ yín bóyá lóòótọ́ lẹ fẹ́ ṣe wedding. má bínú ó yẹ kí n ti wá fún ẹ ní invitation card gẹ́gẹ́ bí customer. ẹ wo ẹ kúrò lórí ẹ kì í sọ̀rọ̀ invitation card lẹ́fẹ́ ni mo béèrè sí at least tí mo fojú sọ tí mo fẹnu sọ fún yín pé kájọ wà ẹ wá sọ pé invitation card ẹ má ṣe wedding yẹn ẹni òkú là ń jàkàrà ò ṣe mọ̀ bẹ́ẹ̀. mo sọ fún yín several times. ẹni òkú là ń jàkàrà ẹ má ṣe wedding yẹn. tó bẹ́ẹ̀ ni what do you mean. ẹni òkú là ń jàkàrà. I told you several times. ẹ má ṣe ẹ má ṣe wedding yẹn kí n máa wò ó sí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ má ṣe wedding yẹn kí n máa wò ó. ẹ lọ ṣe wedding yẹn kí n máa wò ó ẹni òkú là ń jàkàrà. ẹni òkú là ń jàkàrà ṣe ti gbọ́. ok ẹni òkú là ń jàkàrà ẹ mọ ọlọ́wọ́ mi ṣe ti gbọ́. ìyá ẹ̀yin obìnrin ṣá wọ́n ti wà ní church náà. wọ́n ti ń pè yín láti church látara sà ẹ pẹ́ gan sà. You mean it? Yes sir. You see? Yorùbá ẹ máa fi gbogbo ẹ wọ́n ti fa ẹ méjì sí ọ̀gbẹ́ láti fún tèlé èèyàn. Let's make it now. They are looking for us in the church. Hello. Who are you, please? Who is this man? kò ní ìtẹ̀gbọ̀n mi náà. What are you doing here, please? èyí lọ́jọ́ ìgbéyàwó ní àbí. Yes, you are right. Pastor, welcome sir. Security. Yes sir. Kí ló ṣẹlẹ̀? àlàáfíà sir. Wọ́n ti pẹ́ jù láti tẹ̀kún láti ìgbóhùn láti ṣọ́ọ̀ṣì. àwọn dáàbì ṣẹ̀ṣẹ̀ wọlé sí sir. Wọ́n ti pẹ́ jù màbínú tẹ̀ dá. àti dúró. What is going on? ẹ lọ bí ọkùnrin ní ọ̀rọ̀. What's that?
ẹ sáré jọ yàrá owó ni. Ọ̀gá, madam, madam, why should I listen now? Why should I listen? Madam, ọ̀gá, oh my God, why should I listen? What for I change this in me? Why should I listen? What I change now? What for I change this in me? Ọ̀gá, oh my God, madam, fuck, madam, ọ̀gá, oh my God, oh my, oh my God. Aworo. Mo ní ọba mi gbogbo lọ́wọ́ èèyàn. Ó ti pa. Iṣẹ́ tá a rẹ̀ kọ́ ló jẹ́. Àṣà pààyàn ni ẹ́. Wọ́n mọ̀ wá. Gbogbo dájọ́ ṣe papọ̀. Ayé ò gbọ́. Dákun mú lọ́ra kíbò sí o. Má jẹ́ kí gbogbo ayé gbọ́n ta ṣe tẹlifíṣàn náà. Mo ní kẹ́ ẹ gba ògo lọ́wọ́ èèyàn. Ọba dẹ̀ tó ń kú. Ó ti pàjẹ́kùn lẹ́nu. Ó ti kà ọmọ kọ̀ọ̀yà ọkùnrin ṣe sùúrù kó tẹ́ lè tó báyìí. Adékúnlé ó ti kú. Adékúnlé kú. Ó ti pa o. Kì í tó wá sọ̀rọ̀ nìkan. Òun àti àwọn lọ́jọ́ kan náà. Bàbá ẹ ṣèyí tán. Tó bá lójú àbí rẹ̀ léèrè fọkàrà rẹ̀ balẹ̀ má pariwo má jẹ́ ká yé orí wa. Ẹyin tó láyé ìbá o. Bẹ́jẹ́ bá sọ àrílẹ̀ omi báyọ̀ gidigan bá sọ àrílẹ̀ odò àgbẹ̀nu omi rẹ̀ ń tẹ́já o ẹni tó láyé bá ń gbé wá ẹjẹ́ ń rí ẹ̀ẹ́dà ìwòrì ẹjẹ́ ń rí. Kí ló rí? Ó sì adúdú báyìí ẹ gbà mí. Ọ̀rọ̀ yìí ni mo ti jẹ́ o. Àyẹ̀mọ́ ògbóògùn. Báwo ló ṣe jẹ́? Orí ẹlẹ́jọ́ orí là bá bọ̀. Àyẹ̀mọ́ ògbóògùn. Ẹyin o. Bá mi wá Adékúnlé. Bá mi wá. Mò ń bọ̀. Mo ń padà bọ̀. Kádàrá oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ bó ti yẹn tiẹ̀ nu bá ti wáyé láìrí oyè kì í ṣe kí ni kì í yẹ kádàrá bó ti gba tiẹ̀ nu kí láwa ṣe ẹ̀yin tó láyé ń wọ̀ ṣe lé ìkóhun mi ò èmi kọ́ bó ti gba tiẹ̀ nu bó ṣe kọ́ kádàrá tiẹ̀ nu. Kí ló ń bá kiri lónìí lọ́la yé mà ọ̀rọ̀ ilé ẹni bá wà ní àkàndé onídàájọ́ irú wa rẹ̀ fi kú yàmùyàmù. Ọ̀yàkàjì! Ilẹ̀! Ẹni tó rí ibú kẹfàjá! Ilẹ̀! Ẹni kẹ́ tó rí pípà táwọn kù! Ọ̀wá ní burúburú ká tó rí wérewère kápò! Bí ṣèkò bá wá ń paraba tó ń fàrókò ya, bí kíkí la tèmi kọ́! Pẹ̀lẹ́ ọ̀daràn nítorí ọ̀sán bọ̀ sí ọ̀la. Ṣé wọ́n ní ẹ̀ lórí báyìí? Lè dáwọ́ kí ẹ máa kiri. Irú ọmọ kí ló fẹ́ yàgàn láyé ẹ̀ náà? Ó wù sùsù, ó pa ọ̀gá ẹ̀ just like that. Ẹ̀sà mi lè pa ọ̀gá mi ni wọ́n. Mi lè pa ọ̀gá. Èèyàn gidi lọ̀gá sí mi. Ṣé ọmọ tó dùn mí jù? Kájẹ̀ nípò pa ọ̀gá nìkan pàyàwó ẹ̀. Ní ìtì ẹ̀ tó ní fọ́. Kí nìdí tó fi pa? Ẹ̀sà mi lè pa ọ̀gá. Èèyàn gidi ni wọ́n. Mi lè pa ọ̀gá. Mi lè pa ẹbí tí mi lè pa díẹ̀. Mi lè dá díẹ̀ pa níbi pé máa pààyàn. Ó dàbí pé òun bìlífù kọ̀ọ̀kan nínú rẹ̀. Mo ti mọ̀ pé ò ní jẹ́wọ́ inú ẹ̀ lè gan like seriously. Wọ́n á jẹ́ kó yí ẹ pé inú mi lè ju inú ẹ lọ. I'm a trained officer. Mo train gan o. Ṣé o mọ iye mi tí mo ti àwọn olùtọ́jú I'm like you tí mo ti padà nù kí n tó débi tí mo dé. Ṣé báyìí táyà bá fi ìbọwọ́ mi máa fi fọ́ ẹsẹ̀? Wọ́n rò pé o. Bá fi ìbọn fọ́ kóró ẹsẹ̀ yẹn. Tí wo àti ẹsẹ̀ tẹ̀ jọjọ ta. Ẹ̀sà bìtì kò bẹ́ẹ̀ jàánú. Ó ń díẹ̀ mi pé mi ò lè jẹ́ bọ́. Ṣé mo pé trained officer ni mi ṣá? Ẹjọ́ ìjà. Kí dẹ́ ń jẹ́wọ́ fún mi? Mi lè pààyàn kò sí kókó tí ó. Kí ni ọ̀gá ṣe fún ẹ tó fi pàtó? Ọlọ́run àjárọ̀ láyé mi. Ẹjọ́ mi lè pa ọ̀gá. Ó fẹ́ jẹ́ wà bí? Mi lè parọ́ mi lè pa ọ̀gá ẹsẹ̀ ìjọ. Ẹ̀sà ẹjọ́ mi sọ pé ẹ̀ lè jẹ́ ẹ̀sà ẹjọ́. Ẹjọ́. Ó difficult àti jẹ́wọ́ rẹ̀. Mi mọ̀ kọ́kọ́. Àwọn ẹni tó yí ẹ pé má gbọ́tẹ̀mí náà.
ó difficult fún wọn àti jẹ́wọ́ fún mi ìtòbínú bí ọmọ láàbí àná ìbájú kò wá lè fún mi rárá àti ìgbọ́n fọ́ ẹsẹ̀ yọ ìkọ́ni mo máa fọ́ mi ò ní fọ́ méjì náà síwájú. ẹsẹ̀ ẹ̀jọ̀ máa jẹ́wọ́ ẹni sùúrù mo rántí kọ̀ọ̀kan lọ́jọ́ ìjà mo rántí kọ̀ọ̀kan ní mo rántí kọ̀ ní ẹni sùúrù ó ní máa kọ̀ bóyá 2 days before wedding lọ́jọ́ tí ọ̀gá fẹ́ ṣe wedding before 2 days ó kù jọ́ méjì gbà ẹ̀. àlọ́ mọ́tò ibi sáìtì lọ́jọ́ ẹ̀mí àti ìyàwó ọ̀gá mi àti màdámù àwọn pàdé máa nìkan máa ní sọ pé àwọn máa pa ọ̀gá tí ìyàwó ọ̀gá ọ̀bà fẹ́ àwọn máa pa wọ́n mi mọ̀ bóyá wọn nílò tọ̀ ṣùgbọ́n àyà mi já lọ́jọ́ yẹn gan tó yẹ pé mo fẹ́ bá má nìyẹn jà màdámù ló ní kí n fi wọ́n sílẹ̀ ẹ̀sẹ̀ ìjọ mi ló pa ọ̀gá. bọ̀ ṣé o mọ̀ pé bàbá wèrè ni ẹ bàbá wèrè ni mo ní ti sọ ẹ wèrè gidi ni ẹ sórí ìwà àkejì ẹ kúndùn gan o it's like bí Ronaldo and Messi of it ẹ bá jọ ń gba áńgù yẹn jọ ń gba òun náà mú the same pattern ló náà mú wọlé fún mi. ẹsẹ̀ ìjọ ó dẹ̀ believe pé nǹkan tó sọ yìí kò kí ṣe rán. mi lè pa fún yín nǹkan tí mo ti mọ̀ ni mo ti sọ fún yín. tó bá fún mi ló fún. mi lè aláìláì mi lè fún yín ló fún o. wà láì tá láì sọ bí láì wà láì mi lè parọ́ fún yín I swear to God mighty tó dá mi lè parọ́. farabalẹ̀ tó bá fún mi ló fún. ok sir. ṣé mo kọ́ láti gbófò nìyẹn ṣá. ok sir. ọ̀dọ́ I swear to God Muhammed tó bá rí bọ̀ mi lè parọ́. ẹ sà mo lè dá wọn mọ̀ mo dá wọn mọ̀. ní ẹ ti dá kó. bẹ́ẹ̀ máa mú yín lọ síbẹ̀ bẹ́ẹ̀ sà ọ̀dọ́ máa mú yín lọ síbẹ̀. bọ́ọ̀ kí n jẹ́ kó yí ẹ. máa mú yín lọ. tó bá fún mi ló fún. mi lè parọ́. tó bá fún mi ló fún. ẹ sà mi lè parọ́ fún mi. ọkọ láti gbófò nìyẹn ṣá. mi lè parọ́ fún mi. o lè parọ́ fún mi. mi lè parọ́ fún mi. jẹ́ kí n ṣe lọ́fà lọ́wọ́. àmọ́ òbí mi káwọn máa Tosta ọ̀gá, tosta madam, ẹ rà sà. Ẹ sà. Ṣé kò àlè gbà wọ́n? Ẹ rà sà. How to slow? O fine sà. O kàn àlùmọ́ mi jọ ẹ̀. Aláyé. Ẹ rà sà. Tosta madam ni tí mo sọ fún yín gbà. Ọ̀rọ̀ tèmi ti kúrò ní tosta. Mo sì ń sọ ọmọ tó ń tẹnu mọ́ sẹ́. Madam náà sọ̀rọ̀ yín fún wa dáadáa. Mo ní mo máa fẹ́ gẹ̀ yẹn. Wo ó gẹ́tì mi tí ò bá ti lè fẹ́ mi kò sẹ́ni tó lè fẹ́ láyé yìí. Àbọ̀mọ̀ àjẹ́ gan tọ́ba tí wàá mọ́lá gidi gan màá tún gbé òkú ẹ̀ màá tún gbé sínú yàrá gbọ́. Ok sir. Kí ló ń bá mi sọ? Àwa ti kọjá ọgbọ́n ránṣẹ́ sí yẹn. Mo ní pé kí ló ṣẹlẹ̀ ó yẹn fi lè gbé wọn tọ́ṣù gbọ́ ìyẹn bẹ́ẹ̀. ẹ ṣe rí this life Ọlọ́run kó ṣàmì wa that girl is very stupid. Èmi náà mọ ọmọ ẹni tí mo ní nà ó bàjẹ́ gan. Kò séèyàn tó lè gbé náà wojú ẹ̀ bóyá torí pé owó tó níyẹn àbí tí ẹni tó pè lọ́kọ ẹ̀ yẹn ní ló jẹ́ kó máa. Ó possible. Bí mo ṣe wá ń gbọ́dọ̀ ẹ pé ẹ̀yin ni ẹ̀kọ́ tó stay àbí kò yẹ àjà kẹ̀. Mo yìí tó wà lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ tó ń continue. Àníṣe tí yóò bá fẹ́ ní ayé máa fẹ́ lọ́rùn. A ti wà lẹ́nu ọ̀rọ̀ ní ọjọ́ ti pé lókè today aláyé mi mọ̀ náà. Kàkà kékun mọ̀ jẹ́ ṣiṣẹ́ ni. A máa fi ṣàwádà bó ṣe máa jẹ́ gọ́ọ̀mẹ̀ntì. Mr. Man, Kí ló ṣẹlẹ̀? you are under arrest. Ta lẹ́yìn kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn ìgbà tẹ́ pa madam tán. I'm a detective Oriyomi láti Aborisa. Officer. I'm not an ordinary officer. I'm a detective. Ṣẹ́rí mo ṣe máa ń ṣe nìyẹn náà aṣáájú ìṣòro ṣàmọ̀. Lẹ́yìn ìgbà tẹ́ pa madam tán. Hey, you come here. What's it mean? No, farabalẹ̀. Ṣé o mọ̀ pé òun fún rẹ̀ kó wà ní detection wa? Gbogbo nǹkan tó sún mo ti record. No, look, farabalẹ̀. Àwàdà lẹ́mi ṣe mọ́. Ó ti wà nígbà. Àwàdà ni ó ti yé mi. Ó ti wọ̀n náà ni you are under arrest. Èmi máa ń ṣeré ni. Shut up. Ọ́fíìsà bí mo ṣe máa ń ṣe nìyẹn. Tó bá dé ọ́fíìsì. No, mi ò mí náà mò ń sọ yìí. Mò ń ṣeré. Bọ́sì ẹ sàrú. Kò sí kan tó ń dè. Madam, ẹ pẹ̀lú. In fact, orí gbogbo ti rí nǹkan lọ́sẹ̀. Pẹ̀lú gbogbo nǹkan tó wá bí sí ní. Ó lè kẹ́lẹ́ kọ̀ọ̀tún láì gbogbo. Èyí ni ìwọ bá ṣe 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 nínú.
ẹ̀fọn ti máa jẹ́ nǹkan ti ṣe yé lọ́tì. Ìyá jẹ́ nínú ọ̀gá. Ẹ máa rí pé ọmọlúwàbí ni mí, mo fi síìtì mi sílẹ̀ fún mi ní kẹjọ. Torí kí èmi náà níyàwó nílé gbèdè lọ́wọ́. Mo fi rò pé iná ní fámílì. Then ojú yín kún régé ju ẹ tó lè mọ gbogbo àgbàjẹ́ rẹ̀. Mo fi ní pé kọ́pọ̀ yìí wá. Kẹ́ ẹ jẹ́wọ́ fún mi bẹ́ẹ̀ ṣe pa olóògbé. A lè sẹ́ẹ̀tì mi fún ẹ. Ọ̀gá ṣe bẹ́ẹ̀ sọ pé fẹ́ẹ́ bù mí ní ètò sọ fún yín láìmọye ìgbà mi ò mọ ọkọ̀ pa ẹ. Tí bá ṣe yìí lẹ pa ẹni tó pa ń pọ̀ ẹ jẹ́wọ́ fún mi. Mi ò mọ ẹni tó pa ojú ọkọ̀ mi ò mọ ọkọ̀ pa. Ẹ̀yin kọ́ lẹ pa. Kì í ṣe mi o, kì í ṣe mi. Ẹ̀mẹ́ tó pa. Mi ò mọ ẹni tó pa. Ẹ̀mẹ́ tó pa. Mi ò mọ ẹni tó pa. Ẹ̀mẹ́ tó pa. Aṣàdédé la wọlé ta bọ́ọ̀kù wọn. Ẹ̀yin kọ́ lẹ pa. Èmi kọ́ o, mi ò mọ ọkọ̀ pa mi ò mọ ọkọ̀. Good of you. Orí pẹ̀ stubborn. Ẹ stubborn. Ẹ stupid ìtumọ̀ ẹ̀. Ẹ stubborn ẹ̀ dẹ̀ stupid. Mo pọ̀ yín lẹ́gẹ̀ẹ́ bí abiyamọ. Mo fẹ́ máa kọ́ra yín lé ní. But mo rí pé nínú ayé ẹ̀yin lẹ stupid jù. Mo bọ̀. Mo fẹ́ ràn yín lọ́wọ́. Ojú ní títún lé ọ̀gá. Ojú mi mo fẹ́ help you serious. Mo fẹ́ help you. Ìjọba fún ilé wa yóò. Mo fẹ́ help you. Ṣé ti ayọ̀? Ọ̀gá. Ẹ ti rí. Ọ̀gá ìjọ. Ẹ ṣe sùúrù sẹ́. Ẹgbọ́ tèmi. Ẹgbọ́ tèmi sẹ́. Mo fẹ́ràn yín lọ́wọ́. Mo wá fẹ́ plug ayọ̀ sí. Yé mi. Ṣé ẹ get me? Mi wá ní gbé sí ẹni ìwé ẹ̀rí ara yín. Tí mi ní fẹ́ kẹ́ lápá. By the time they pass the pẹ̀lú níbi ẹlẹ́dàá yín. Tí orí yín bá gbóná délẹ̀ tó gbóná kẹ́lẹ́kẹ́lẹ̀. Bí èyí máa ṣí. Orí pẹ̀ stupid. Ọ̀gá máa jẹ́wọ́. Ìkọlùta ìjẹ́wọ́ lélẹ̀ yọ. Ẹ máa jẹ́wọ́. Mo ní máa jẹ́wọ́. Ẹ ti tán? Bẹ́ẹ̀ni, mo ti mẹ́tí tó pa. Good of you. Kí lẹ wá ń wí? Kí lẹ ń wí? Nǹkan tá a máa jẹ́wọ́ o, máa jẹ́wọ́ o. Ṣé ìbọn mi? Tó pa o. Officer is your friend. Ọ̀rẹ́ aráàlú ni wá. Nínú òótọ́, níjọ́ kan, èmi àtọ̀gá lọ jáde. So, làwọn fẹ́ wọ supermarket. Bó ṣe fẹ́ wọnú ṣọ́ọ̀bù yẹn, òun ni woman kan wọ́n jọ pàdé. So, woman àti woman yẹn ṣe pàdé. Bó ṣe ń sọ̀rọ̀ ni mo fi mọ̀ pé òun àti woman yẹn wọ́n ti jọ meet rí. Nígbà pé toaster wọn ni. Wọ́n ṣáà lérí mọ́ ọ̀gá, wọ́n lérí mọ́ wọn gan. Pé pé sẹ́ àwọn gbọ́. Wọ́n ti gbọ́ pé wọ́n fẹ́ ṣe wedding, fẹ́ ṣe ìyàwó àbí pé tó bá ti máa ṣe ìyàwó yẹn pé kì í ṣojú ẹ̀mí àwọn pé kì í ṣojú ẹ̀mí wọn ló ti máa ṣe pé wọ́n tún wá sọ statement kan wọ́n sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ó lágbára gan pé wọ́n pòwe yẹn bákan pé pẹ́pẹ́sẹ́ ẹ̀yìn òkú náà ń jàkàrà so bàbá ti máa ṣe wedding yẹn àwọn ọjọ́ máa rí. Mo like story yẹn n tẹ́ sọ fún mi sí ni pé ọ̀gá ní girlfriend kan tẹ́lẹ̀ bí tó star tẹ́lẹ̀ káwọn máa fẹ́ ra ó wá gbọ́ pé ọ̀gá fẹ́ ṣe má ti bẹ̀rẹ̀ lómi ó sáàrà sọ̀gá yín ṣá n tún bá fi hẹ́ǹdì ọ̀rọ̀ ẹ̀ ní pé ẹ̀yìn òkú là ń jákàrà àìdá ìsídá dú ọ̀dá ẹ̀ ọ̀gá ni ò ní ṣe nǹkan yín lójú ẹ̀mí o oh interesting good of you ẹ ṣe rí inú mi dùn fún kẹfẹ́ ṣe yìí ojú ò ní ti lè ṣe dùn bí a máa padà sínú sẹ́ọ̀. Ajé mi mo ti yé gbà o ẹ fọkàn balẹ̀ ẹ fara balẹ̀. ọ̀gá ṣe fẹ́ sọ pé máa ń mi ni ọ̀gá ìjọ. ẹ ṣe báyìí in fact interesting. ọ̀gá ṣe fẹ́ fẹ́ bù mí. Hello. Sergeant, please meet me in the office right away, okay? Madam, kí ni nǹkan tí ẹ mọ̀ nípa ikú olóògbé? Ṣé ẹ rí ẹmọ kan tó ṣẹlẹ̀ ní ìgbà tí mo gbọ́ ikú ẹ̀ gan-an mo wà shocked inú mi ò dùn lórí ti ni pé ọ̀dọ̀ ló ti máa ń ra foodstuff ló ti máa ń ra gbogbo oúnjẹ bó ti pápá tí ìgbà tí wọ́n máa ń wá ìwọ̀n yẹn mo máa ń show love fún azin mo like wọn mo máa ń show gbogbo ẹ̀ fún ọbọ̀ tí wọn ò tiẹ̀ wo side ọ̀dọ̀ mi àtọ̀. So sórí lè mo ṣàwá gbọ́n ta pé
ó fẹ́ ṣe wedding àbí ó fẹ́ fẹ́ lómi. Ìgbà tó dẹ̀ wá sọ́dọ̀ mi òun àti PA àbí mi ti bóyá ọmọọṣẹ́ kan ni wọ́n dẹ̀ wá èmi dẹ̀ wá sọ fún lọ́jọ́ ìpé ọ̀gá ẹ wá náà báwo lè ṣe lè fi mí lẹ̀ náà tẹ́lẹ̀ sọ pé fẹ́ lómi. So kan tí mo mọ̀ mọ́ ni àjọ sọ̀rọ̀ síra bẹ́ẹ̀ oníkálukú dẹ̀ lọ. So kò ju bẹ́ẹ̀ ni lọ́ọ́ mi ò mọ kankan nípa ikú ẹ̀. Okay, interesting. Okay, ẹ ṣé madam. But nínú ìwádìí tiwa a gbọ́ pé nígbà tẹ́jọ́ ń sọ̀rọ̀ ẹ sọ jáde pé kò ní ṣe wedding lójú yìí. Èmi ò bẹ wá mi ò sọ pé kò ní ṣe wedding tó fẹ́ ṣe, right? But èmi kà sọ pẹ̀lú ìbínú pé ẹ̀yìn òkú là ń jà ká. Good! Nǹkan tí mo sọ mọ́ ni excuse me ẹ̀sìtò sà bí mo ṣe wà yìí Christian ni mi ń lọ ẹ̀rìn. So èmi kà sọ pé ẹ̀yìn òkú là ń jà kàrà ni so èmi kà sọ pé ẹ̀yìn mo dẹ̀ kúrò lórí ẹ̀. Bí mo ṣe bí mi lèmi ṣe react. Lèmi ṣe react. Mí ni lóòótọ́ ẹ̀mí ó ti yé mi. Mo rò bóyá pé èèyàn gidi ní àwọn apààyàn wọ́n ṣe máa ṣojú ni. You are very wicked man. Wicked gan. Ṣé mo lè mọ lọ báyìí sà? Lọ síbo. Ṣé bí ẹni ẹ fẹ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni? Ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín. I will deal with you to the core. Ẹ máa mọ̀ pé I'm a very intelligent officer. By the time mi fa bá ṣe tẹ́ pẹ̀lú yín, orí yín tí ò pé yẹn ó máa gbé. Mo rò pé mo bá yín ṣeré ni. Ẹ farabalẹ̀, mo bá yín sọ̀rọ̀. Bí tí ìsọ ẹni tí mo ń farabalẹ̀ fún yín iṣẹ́ ìdí máa lọ ẹ̀dí ayé lójú. Ẹ ti bèrè lọ́wọ́ mi dẹ́kúnlẹ̀ tí ánsà fún yín náà. Àwọn officers méjì wọ́n á mú yín lọ síbi tí ó yẹ kẹ́ lọ. Ẹ jọ tí mo lè pe lọ́ọ̀yà mi dẹ̀. It's not now, it's a sin. Ẹ jẹ́ kí àwọn officers méjì wọ́n á júwe ibi tí ẹ máa wọ̀ bí tẹ́ máa dé sí máa fi. Alàgbà mo lè bọ́ra Adékúnlé dé Adékúnlé ikú tó pa Adékúnlé àti ìyàwó ẹ̀ lọ́jọ́ ìgbéyàwó mo lè bá dé. Olórí ẹbí lórí ọ̀rọ̀ yìí àwọn ẹjọ́ méje ni mo ti ra mi bọ̀ kí n ba lè mọ ìkà tí ń ṣẹlẹ̀ omi ò gbọ́ kankan bẹ́ẹ̀ ni mi ò sì rí kankan ìsìgbóhùn pẹ̀lú àmọ́ bàbá fẹ́fẹ́ fọkànbalẹ̀ nítorí àgbàlá Olúwa lẹ́wà mo mọ̀ wípé Ọlọ́run yóò ṣe ìyanu. Adékúnlé ọmọ ẹ máa dá aláyé o ọmọ tó níwà tó tó yẹn èèyàn máa burú o. Onínú rẹ wọ́n ti èèyàn rẹ lọ. Ó ga o bí mo ṣe gbìyànjú tó nítorí ọ̀rọ̀ bàbá lórí ọ̀rọ̀ ìdílé yìí bẹ́ẹ̀ ni èsì gbọ́kọ̀kọ́ bẹ́ẹ̀ ni èsì rí kọ̀kọ́ mo mọ̀ ẹ̀kọ́ Olúwa ń bẹ. Ṣe rí gbogbo èyí tẹ́ dúró tábà sọ pé kórímọ̀ jẹ́ ká sí rìn ká mọ́ rìn lọ́dọ́ débi ń pọ̀ lọ àgbàdúrà ni a ti mọ̀ wọ́n sí pé ẹ ò jẹ̀bi ẹ̀sùn tó fi kàn yín ìjọba ti set yín free ṣùgbọ́n this is word of advice. mo bí ìgbó ìkọ̀kan nínú yín ẹni tí ẹnu kó bá lọ́pọ̀ jù nínú yín dà ẹni tí ẹnu bá tiẹ̀ jẹ́ ẹni tí ẹnu ẹ̀rí bá ní ẹ̀yìn ẹsẹ̀ òun ló pọ̀ jù. ẹ̀yin tẹ́tẹ́ jẹ́ ìyá yẹn lọ́rọ̀ yín dùn mí jù ẹni tí ẹ nífẹ̀ẹ́ sí tí ò nífẹ̀ẹ́ sí yín ẹni tẹ́ láti sọ̀rọ̀ akin nínú ọkàn yín ní tẹ̀lé sọ́dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ máa sọ ẹnu yín ilé ìtẹ́ sọ̀rọ̀ ẹnu yín fi rí bá yín lẹ́yìn ẹsẹ̀ sí ìwọ tó pera ní bodyguard ọkàn tóbi ní onígẹ̀ òní brain nǹkan tó fi ń ṣe bodyguard ò mọ́ your score is empty wọ́n fi yàn sọ ẹ ò lè sọ títọ́ fi gbẹ̀mí lẹ́nu and you are alive tó ti rí wọ́n tí ẹ̀ làánú ẹ̀ ṣe méjì nígà ọmọ street ó tún lo earring àbí ọmọ sọ fún ẹ pé òun ti ní ọkọ òun fẹ́ ṣe marriage òní tí ò bá fẹ́ mo tó wá bá ẹ níbi tó ti ṣe gangster tí ó ti ẹ ní street yẹn ó tún sọ fún mi pé sẹ́ẹ̀ kò yẹ kí n jẹ́ kó jáde gan but iṣẹ́ wa ò gbà bẹ́ẹ̀ orí ẹ̀ kó ló yẹn tó gbé tèmi sí tí you are very stupid
kọ́tùlọ̀ tì mí mọ́nu sẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí n tún wá jí àti mi ò mọ̀dí ìyá ọmọdé mo jẹ́ yẹn náà wọ́n ti kú gẹ́gẹ́ ló kàn dì mí ṣá. mi ò lè tó ẹ tí mo ẹ lọ sọ yẹn àbí òun mi ní táìmù fún yẹn báyìí ṣe ti gbọ́ anyway ẹ lọ sí ẹnu káńtà gbogbo tó gbà wọlé pápátá bẹ́ẹ̀ lọ gbà you are set free okay. But officer, no, there's so anything new. Ṣẹ́rí bẹ́ẹ̀ ọmọ tá a mú kò ní sẹ́ because of pé ẹnu ẹ̀rí ba lẹ́sẹ̀ ó tún comfort ọlọ́pàá pé ó sèmi ní o tí wọ́n á nà mí tí bá ní kán detain ẹ̀ padà sí wọn ọlọ́pàá bó wọ́n wọ́n fi sílẹ̀ ẹnu ló ń pa lọ́tún you're welcome ẹ káàbọ̀ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kọ́ rẹ̀ irú yín ló yẹ ká máa rí ní àwùjọ yẹn gidi ní ọlọ́run ní fi sílẹ̀ mo rí pé ẹ wá ní nǹkan fún wa àbí kí lẹ ní fún wa. ohun tó ṣókù ọlọ́run ti tàn wọ́n lẹ́sẹ̀. nǹkan tó ṣókùnkùn bẹ́ẹ̀ tó rú gbogbo wa lójú bẹ́ẹ̀ ọlọ́run ti fi hàn bẹ́ẹ̀ ní ẹ fi hàn àwa náà. ọmọ ẹni tó pa ẹni tó pa ta ni. Adékúnlé àti ìyàwó wọn. ẹgbẹ́ tó pa Adékúnlé àti ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọkú ẹni wá rí náà. Àlàyé bí ó ṣẹlẹ̀. ẹnìkan ni ó gbọ́ ìyàwó mi èmi dẹ̀ ni pásítọ̀ wọn mo fẹ́ sún wọn papọ̀ lọ́jọ́ ìgbéyàwó wọn. Kí ló fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ní báyìí? bẹ́ẹ̀ bá mi pa ọkọ yẹn ìjọ yìí kó má ṣe ṣe. Ibi ká fi gbẹ̀mí ni ìyẹn náà ò sí wàhálà owó yìí 1.5 million. Màá fún yín wọ́n yẹn. Sí wàhálà kúkúrú ẹ máa lọ. Ok sà, ẹ ṣé sà. àìtọ́ka mo sọ bẹ́ẹ̀. kí ló ń bá kiri lónìí lọ́la yé mà àwọn ọmọ ilé ẹni bá wà ní àkàndí onídàájọ́ irú wa rẹ̀ fi kú yàmùyàmù. tó àkàndí ó yà kàndí. ilẹ̀. ké. ẹ torí ikú kápájà ilẹ̀ láti kẹ́ torí pé bàtà wà kù. wà ní burúburú ká torí wẹ́rẹ́wẹ́rẹ́ kápò. bí sẹ́kù bá wá ń padà bà tó ń fa àrókò ya bí kíkí náà tèmi kọ́.